orí adé mo ti gbọ̀n rárá mo ti ṣiṣẹ́ ọlákọ̀tún ìmọ̀ràn ta lórí mi ó ti dòfo mo dúpẹ́ mo yege. orin táǹkọ yìí orin 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 torí ìjọ ìbòjì kọrin bá rẹ ni tó máa jọba orin ó yẹ kó ní ohun mẹ́rin ló sopọ̀ tá a pè lórin orin ohun mẹ́rin ló sopọ̀ tá a pè lórin ṣe rí ó àkọ́kọ́ yẹn gan lóhùn ohun tó dùn mọ́rán yín ohun tó jẹ́ tí ń gbèsè gan là ń pè lórin jẹ́ ti wá rí aró ẹ̀kejì ìyẹn ni ríronú jìnlẹ̀ gangan là ń pè lórin ọ̀pọ̀lọ tó péjú owó ó ń láti wà àbò lórin bí èèyàn bá ronú jinlẹ̀ kó tó kọrin adídùn mu káwọn ayé máa fojú èèyàn tó ti ní ìmẹ́ta máa wo ni ṣe ti wá rí ayé ẹ̀kẹta ìyẹn gangan ní ìlú ní alùjọ alùdún pẹ̀lú alùpòwe kan tó péyàn lọ́ba kó tó lè máa jẹ́ ó máa nílùú lẹ́yìn ibi ọba ààfin ṣe ti wá rí ẹni ẹ̀kẹrin ìyẹn ní parí ọlá o ṣe ti wá rí ẹni ẹ̀kẹrin ìyẹn ní níná owó àti níná ohùn olórin tó bá ń kọrin tí orí èèyàn máa náwó tí ó tún rẹ́ni tó tún máa sọ pé wà pa ó tó pò ní fíṣàn òun yẹ kó ti mọ̀ pé ó dá lógùn state generally Alhaji Shefiu Alao Adekunle agbára orin number 1 nìyẹn tá mọ̀ so tó bá wá wò gbòòrò àwọn olórin pọ̀ tí lè máa kọrin ánú number 2 tí lè máa kọrin ánú number 2 lọ bí 6 ní ẹ̀yìn Alhaji Shefiu Alao Adekunle tí Alhaji Apeke bá ń kọrin wọ́n máa náwọn number 2 Shefiu Alao tí Alhaji Landuma bá ń kọrin wọ́n máa náwọn number 2 Salao tí Alhaji Ìyàndá tó máa jẹ Alhaji láìpẹ́ lékè tó bá ń kọrin wọ́n máa náwọn number 2 láìpẹ́ èmi ò kì í ṣe number 2 olórin Ogun State kí n ṣáà ti wà nínú lẹ́yìn Alhaji Shefiu Alao Adekunle ó nójú olórin tí wọ́n ṣe Sound City àti Africa Magic Ogun State so mo dúpẹ́ fọ́lọ́run kó mi lè ṣe rí yẹn mú tẹ bá wo Àyùbá bá yẹn bí wọ́n ṣe ń kọrin ẹ máa rí pé kò sábà sí olórin tó kọrin bí wọn tá bá wo social media nsìn Alhaji Ọ̀sáyìndé wọ́n máa nọ́mọ rẹpẹtẹ gan ni o Alhaji Òṣùpá wọ́n nọ́mọ rẹpẹtẹ tó kọrin tó jọ Pasuma nọ́mọ tó jọ Kọ́rẹ́nsì nọ́mọ tó jọ Àlùkò nọ́mọ tó jọ Àyùbá mi bí ànímítẹ́ rí méjì àbí mẹ́ta kan irinṣẹ́ mi Calypso táwọn ayé fi rí mi lójoojúmọ́ lẹ́fìrí táì ní àwa ń lọ sóde torí mo mọ́nú orin álàmọ̀ o mo tún mẹ́yìn orin èèyàn tó bá lọ lè ìwé ló lè bá díje ẹ wo mi ọ̀gá ńlá jù ní ọ̀rẹ́ o èmi ò lè fàyè sílẹ̀ fún kán wọlé sí mi lára torí tọ́lọ́gbọ́n bá sùn lọ táṣọ ẹ̀ bá jóná ó ti fóòmù gan lọ́rọ̀ sọ títí ayé ni. rántí wà mo tún ti dé torin gbogbo ayé yẹ kó wá mójúbà orin àtìlù àtàṣà pẹ̀lú orin tó bá gbà ń àmọ́ ó ń kọ́ kìsà lórí òtẹnukọ́ ìròyìn táwọn ojúbà tó bá gbọ́ ló máa rí torí tìlú tó sọ kó sọnù táwọn rí mọ́ o adé nínú ilé mi dẹ̀nàdẹ̀ kó wá adé mo wá mo rìn ní ọ̀rẹ́ mo sàlùjọ́ dàbúrò mi o mo rán níṣẹ́ ni mo má rán níṣẹ́ ni kò tiẹ̀ kọ́ṣẹ́ rárá torí pé kí olóbùrò ó yàtọ̀ síta tí òró ẹ má fi wíra kò tiẹ̀ lè jọra wọn èmi alámọ̀ olówó orí orin ibi tí ń bá dàrí orin sí ló máa yí sí ẹ wò mí o ibi tí ń bá bá sí orin tí ń bá síbẹ̀ ni ibi tí ń bá ti wá kúrò orin máa ṣàfẹ́kù ní o èmi alámọ̀ gángan lápàṣẹ orin jẹ́rí pé mi Calypso gángan lápàṣẹ orin èmi alámọ̀ gangan lápàṣẹ orin. Orí adé Calypso ibi tẹ́ dé yẹn ẹni orin sọnù ilé yín ló wá àwọn wo lórin sọnù lọ́wọ́ ẹ̀. Orin kò ń ṣe pé ó sọnù kò sọnù so àwọn kan wà tó yẹ pé wọ́n ṣe ń wá orin tí wọn láǹfààní ẹ̀ àfikún kọ ti Pàṣọ mọ́ Òṣùpá mi ò kí ń kọrin lórí ṣùgbọ́n tí bá ń kọrin ní stage tí ìyẹn bá béèrè fún máa kọ fún torí composition mi fi mí lọ́kàn balẹ̀ performance mi ló jẹ́ kí n mọ̀ wí pé o performance mi ló jẹ́ kí n mọ̀ wí pé o lọ́jọ́jọ́ kan mo máa dá Amẹ́ríkà o lọ́jọ́jọ́ kan mo máa kọrin délùú London máa jẹ lọ orí jẹ́ nìyẹn ọ̀gá mi. ẹ bórin lé ni. kò ń ṣe pé dáàdì mi kọrin rí bọ̀ nǹkan tí mo gbọ́ nínú tàn ni pé àbúrò dáàdì mi kan wọ́n kọrin rí wọ́n dẹ̀ nígbà táìmù wọn Kollington nígbà tí Kollington gbé àdúgbò wa ní Kèrèkó torí Alhaji Àyìnlá Kollington wọ́n ti gbé compound wa ní Kèrèkó rí wọ́n ní wọ́n jọ ń jíwé nígbà yẹn pẹ̀lú àwọn àbúrò dáàdì wa yẹn ṣùgbọ́n mi pàtẹ́ mi ń lọ sí school
èmi kọ́ sáré pé orin wọnú mi ni pé orin ṣáà ni mo fẹ́ kọ́ ṣá torí mi wà mí iṣẹ́ méjì rí orin ni láti lẹ̀ orin ni láti lẹ̀. orin ni iṣẹ́ mi calypso táwọn ayé fi rí mi lójoojúmọ́ lẹ́fì táì ní àwa ń lọ sóde torí mo mọ́nú orin álámọ̀ o mo tún mẹ́yìn orin èèyàn tó bá lọ lé ìwé ló lè bá wa díje ẹ wo mi ọ̀gá ńlá jù ní ọ̀rẹ́ o bó ṣe jẹ́ ẹlẹ́gbọ́n èmi ò lè fàyè sílẹ̀ fún kọ́wọ́n lé sí mi lára torí tọ́lọ́gbọ́n bá sùn lọ táṣọ ẹ̀ bá jóná ó ti fóòmù gan lọ́rọ̀ sọ títí ayé ni torí ayọ̀ ní tiwa nígbà gbogbo lójoojúmọ́ ayé ọ̀tá mi lónìí ìbànújẹ́ ó so owó ìjẹ́ nìyẹn. tọ́lọ́gbọ́n bá sùn lọ táṣọ ẹ̀ bá jóná. ó ti fóòmù gan lọ́rọ̀ sọ. ní ìlú wo lẹ ti bẹ̀rẹ̀? Abẹ́òkúta náà ló ti bẹ̀rẹ̀ ní 1997 ni mo bẹ̀rẹ̀ sí ní kọrin. 1997 nígbà yẹn ni wọ́n ní primary school. wáyé tó jọ̀gá lájú náà ìlànà jẹ́. kì í ṣe pé mo tẹ̀lé Paso bí ẹ mọ̀ pé àwọn olórin yìí sìn tó wà níwájú àwọn oníkàlùkù ti mú àwọn èèyàn tí wọ́n ti tẹ̀lé wọn lẹ́yìn so Àlàó làwa tẹ̀lé ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ ìmúra mi bí Paso ni gbogbo ìwàsí mi bí Paso ni gbogbo lílọ bíbọ̀ mi bí Paso ni gbogbo ìwàsí mi lórí stage bí Paso ni ṣe mọ̀ pé Alhaji Shefu Alao performance lórí stage ọ̀tọ̀ ni Alhaji Wasiu Alabi Pasuma performance lórí stage ọ̀tọ̀ ni ẹ̀wọ̀n pé Paso àwọn bíi swagger ni wọ́n. swagger. ṣe máa ń gbọ́ dájú wa ọ̀hún náà kọrin wọ́n ní swagger wọ́n ní original ọmọ nǹkó international ọmọ nǹkó gbogbo kìrá ìgbọ́n rẹ̀ fi ń jẹ ọlọ́rọ̀ nìyẹn orin sáǹkọ yìí orin torí ìjọ ìmọ̀ṣẹ́ kọrin ẹni tó máa jẹ bá lé kówó ojú ilé o kówó ojú tó gbé lérò ẹni tó máa jọba ìlú kówó ọ̀pọ̀lẹ́lẹ́ kówó ojú tó sùn lúró bá rẹ̀ ni tó máa jọba orin ó yẹ kó náà ohun mẹ́rin ló sopọ̀ tá a pè lórí orin ohun mẹ́rin ló sopọ̀ tá a pè lórí ṣe rí ó àkọ́kọ́ yẹn gan lóhùn ohun tó dùn mọ́rán yín ohun tó jẹ́ tí ń gbèsè gan là ń pè lórí jẹ́ ti wá rí arú ẹ̀kejì ìyẹn ni ríronú jìnlẹ̀ gangan là ń pè lórí ọ̀pọ̀lọ tó péjú owó ó ń láti wà àbò lórí bí èèyàn bá ronú jinlẹ̀ kó tó kọrin adídùn mu káwọn ayé máa fojú èèyàn tó ti ní ìmẹ́ta máa wo ni ṣe ti wá rí ayé ẹ̀kẹta ìyẹn gangan ní ìlú ní alùjọ alùdún pẹ̀lú alùpòwe kan tó péyàn lọ́ba kó tó lè máa jẹ́ ó máa nílùú lẹ́yìn ìbí ọba ààfin ṣe ti wá rí ẹni ẹ̀kẹrin ìyẹn ní parí ọlá o ṣe ti wá rí ẹni ẹ̀kẹrin ìyẹn ní níná owó àti níná ohùn olórin tó bá ń kọrin tí orí èèyàn máa náwó tí ó tún rẹ́ni tó tún máa sọ pé wà pa kó tó pò ní fíṣàn òun yẹ kó ti mọ̀ pé ó dá. Definition rẹ̀ tẹ mú àìkú yàbẹ́ o. ó jẹ́ tí ká kọrin ọgbọ́n ṣùpá kọrin ọgbọ́n ọba orí forin kì yangan wọ́n ń kọrin ọgbọ́n o wọ́n tún rorí péde nínú olórin sẹ́ńtò ìjọba orin ṣe mọ̀ pé sìn ní Abẹ́òkúta ń sìn Alhaji Shefu Alao Logun State generally Alhaji Shefu Alao Adékúnlé agbára orin #1 nìyẹn tá mọ̀. So tẹ bá wo life kan tí Alhaji Shefu Alao tí wọ́n náwó Alhaji Jamaica sókè. Alhaji Jamaica Adáadénú. Sókè pé #2 àwọn rẹ̀. So tó bá wò gbòòrò àwọn olórin pọ̀ tí lè máa kọrin ánú #2 tí lè máa kọrin ánú #2 lọ bí 6 ní ẹ̀yìn Alhaji Shefu Alao Adékúnlé #2 lọ bí 6 ṣẹmọ́ sìn èmi sìn mi ní nọ́mbà mo ṣe wó bí akínmú #3 tí Alhaji Apẹ́kí bá ń kọrin #2 ni wọ́n tí Alhaji Landuma bá ń kọrin wọ́n máa náwọn #2 Sálàwò tí Alhaji Ìyàndá tó máa jẹ Alhaji láìpẹ́ Lékè Ìyàndá tó bá ń kọrin wọ́n máa náwọn #2 láìpẹ́ tí Shimiu ọ̀rẹ́ mi bàbá Ajíborí Shimiu tó bá ń kọrin wọ́n máa náwọn #2 lẹ́gbàá tí ọ̀gá mi Adé Olújàfójú náà tó bá ń kọrin kò sẹ́ni tó kì í ṣe #2 ní gbogbo wọn anybody but èmi ò kì í ṣe #2 olórin Ogun State kí n ṣáà ti wà nínú wọn l'Ogun State tá a wà yìí ìgbà tí mo kọ́kọ́ kọ hip hop ní 2014 mo ṣe hip hop jáde èmi àti Lajal Africa so mo wá launch sticker tí wọ́n ń tà tí wọ́n lè ra mọ́tò ní ọdún yẹn lọ́hùn 2014 mo wá gbogbo Ogun State generally mo wo ẹni tó ti ṣe nǹkan yẹn ní orí ẹ̀tọ́ sí Alhaji Shefu Alao Adékúnlé náà ti wà ní sísítẹ̀mù yẹn mo rí pé gbogbo nǹkan yẹn èmi mo kọ́ ṣe
gbogbo àwọn olórin tó ń bọ̀ tájọ́ ń bọ̀ lẹ́yìn Alhaji Shefa Alao ọkọ̀ tó bá ti ṣe ló máa ṣe. So hip hop 2014 náà ni mo ti kọ hip hop pẹ̀lú Ẹ̀jà Áfíríkà. So alọ́ọ̀ṣẹ̀ tàpé aláyọ̀ àti Àsàlátù tó wà alọ́ọ̀ṣẹ̀ gbà yẹn. So nǹkan tí àwọn èèyàn fáǹsì mi rí nìyẹn wọ́n fi sọ pé Ọ̀gá Ńlá Junior. So mo wá wò pé wọ́n tó máa ń tì mí pé kí n lọ bá Pàsó kí n pe Pàsó sí show kó wá na ọwọ́ mi sókè as Ọ̀gá Ńlá Junior. Mo ní mi ò lè fi dájú wálẹ̀ bàbá wa nìyẹn Alhaji Shefa Alao Adékúnlé. So mo dó tí wọn ló jẹ́ kí n kọrin pé Adékúnlé Kándóso bàbá Àràfíà àpèsè ńlá jẹ́jẹ́ Sàlájì bàbá oko èèyàn kájá ń sára ṣìrì ní bàbá ẹ tọ́jú tó ń jẹ́ mi múdù gbogbo ayé ṣálá máa jẹ lọ́dọ̀ bàbá o. Àlàó báwo tètè kú ọ̀rẹ́ ogún ọdún àmà àdọ̀ta ẹni ní ọ̀tá ogún ọdún àmà àdọ̀rẹ́ ẹni iná orí tẹ̀rí ẹni ìyọ́dẹ ẹ̀jẹ̀ tí ẹ̀rí ẹni yóògùn nǹkan méjì tí ẹ̀rí ẹni jagunjagun máa ń bá lọ sórí ogun ẹ̀tẹ́ tí ẹ gbọ́ nínú kí n mu nínú kí n pa. Àlàó bàbá nínú kí n mu o nínú kí n pa. Sábà dojú ogun ló máa di mẹ́ta kò sí jagunjagun tí ó bẹ̀ lọ́hùn wípé kó ohun ogun lọ ọ̀rọ̀ ni sátì máa ya bógun lọ mọ̀jàmọ̀ sálà máa lágbára o alágbára tí ó bá ti lè jà o tó tún rógun tí ò tún lè rọ́gbẹ̀ gbàmí irú wọn máa ló ń bógun lọ ìláyé sátì máa jẹ́ ń bógun lọ. Nígbà tí mo ní spirit orin lára láti primary school tábà ti ṣe exam tán àwọn máa kọrin so bọ̀tí wọ́n ti wá dìtẹ́ tàbí pé ọ̀nà tó wá bèrè lọ́wọ́ mi ni pé fún wa ní GS1 pé iṣẹ́ olùmọ̀ ṣe tó bá dé GS3 láti lè mọ department máa lọ bóyá art class ni bóyá commercial àbí science. wọ́n ní ìlú máa sọ̀rọ̀ ní rédíò ni pé art class ni màá lọ ìlú máa sọ̀rọ̀ ní rédíò ni ìlú máa sọ̀rọ̀ ní rédíò kẹ̀wẹ́ àdàtí tẹ̀síwájú àtàwọn ṣáàjì jáde ní 202 ní Ebenezer Grammar School tàpá south kó bẹ̀ ìkọ́kọ́ṣẹ́ mi ní ẹ̀kọ́ṣẹ́ wọn mo kẹ́kọ̀ọ́ mo lè gbígbà wọn ní street mo wá wò pé báwo ni mo ṣe fẹ́ gbígbà wọn láyẹ̀wò mo tẹ̀lé èèyàn kan nígbà tó kì í ṣe bóyá mo rẹ̀ mórí kan wọ́n lọ́jọ́ yẹn mo wá wà ní Ìkìrìkú wa ń bẹ̀ obìnrin kan ń ta ẹyin àti Indomie mo jókòó ń bẹ̀ mo ṣà ń kọrin à ń pe aláàjì kan ní Alhaji Fatai Adékúnlé Ọ̀ṣà tí wọ́n jẹ́ ẹlẹ́ran yes tí wọ́n jẹ́ adviser Alhaji Péké Sulaiman wọ́n wá ní kí n wá kí n ṣe lórí ní mí ni mo ní bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n fẹ́ kí n mọ ọmọ àwọn kan wípé ó ti fẹ́ ṣe rẹ́kọ̀dù báyìí wọ́n ṣe ìyàsá lọ́wọ́ pé kí n wá sí ilé àwọn wọ́n júwe fún mi ní ẹ̀yìn JK lọ́dún yẹn náà tó bá ti ń lọ sí show tó bá ti ń play a lè máa kọrin so a máa ti gbúrò rẹ̀ pé àwọn láì pé orin wà mo dẹ̀ lọ síbẹ̀ mo mọ Alhaji Sulaiman Àkàngbé àpékẹ́ lọ́dún yẹn náà no bus stop ló ń ṣe lọ́wọ́ mo jókòó ní ìyàsá wọn rehears mo wò wọ́n ní show lẹ́yìn ìgbà yẹn àjọ lọ àwọn akọrin àtàntẹ̀lé wọn gbà yẹn tàbá lọ show wọn àwa mẹ́rin èmi àti Núrénì pẹ̀lú àwọn adẹ́gbẹ́ àti Anówólé Núrù tó ẹran nìyẹn tà ń sìn pẹ̀lú ọmọ kan ọmọ yẹn Ṣájíbù ọmọ yẹn kúrú báyìí so àrẹ tó nìkan Kàríbò so nígbà yẹn ogun la máa ń jà wọ́n máa ń fi wá dákùn ara wa ni tí Alhaji bá ti kọrin tán gbogbo àwọn wa táwa jẹ́ mẹ́rin yẹn wọ́n máa kó wá sórí stage kájọ kọrin ṣùgbọ́n mi máa ń ṣe ọkàn gbà yẹn mo máa ń ṣe bí eléré Abẹ́òkúta mi máa ń ṣe bí eléré Èkó nítorí mi ní orin méjì tí máa ń wò gbà yẹn tí n bá ti wo Alhaji Shefa Alao Adékúnlé tán Pasuma ni máa ń wò so ngbà yẹn wọ́n ṣàwọn gbogbo yẹn pé ọmọ ìfẹ́ jẹ́ nǹkan kò pẹ́ ẹni tá à ń tẹ̀lé ó lọ sí Mẹ́kà Alhaji Sulaiman Àpéké wọ́n wá fẹ́ ṣe Sábàkà night wọ́n tún pé gbogbo wa síbẹ̀ Sábàkà night yẹn ni mo ti rí aláàánú méjì lọ́nà fẹ́ promote mi wọ́n ń pe alájà kan ní Orítókẹ́ Mọ̀dínà Èkó náà wà wọ́n fún mi ní káàdì wọn wọ́n ní kí n wá wọn wásìkò mo dẹ̀ torí Alhaji Wasiu Waskem tó wà ní Kwari àwọn náà ní wọ́n promise mi pé wọ́n máa ṣe rẹ́kọ̀dì fún mi so Alhaji Àpéké Súlè ní awo ká tó lè bọ́ sí inú ayé dáadáa ṣe rí àwọn olórin Ẹ̀gbá abáwọn ṣe àwọn olórin Èkó abáwọn ṣe àwọn olórin Èkó nǹkan tí wọ́n tó máa ń gbójú kúrò níbẹ̀ báyìí àwọn olórin Ẹ̀gbá máa wà wọ́pọ̀ bíi náà sìn
tí n bá lọ sí show kan sì ń gbá mi lọ síkò bóyá Ṣáńkó Ràṣídì ló ń ṣe show lẹ́kọ̀ọ́ tí mo lọ torí ọ̀rẹ́ ni wá àti Wàsíù Kọ̀ǹtínà àti Olúmídé Maskeni àti Suweboy ọ̀rẹ́ ni gbogbo wa tá a bá lọ sọ́dọ̀ wọn yẹn wọ́n máa pọ́n wa lé dáa wọ́n máa pọ́n wa lé wọ́n máa hàn níwò pé àwọn nìkan wọ́n wà ń báyìí àwọn nìkan ni kọ́ rí wọ́n máa yẹ ẹ sí wọn gbé máìkì fún ẹ ìgbọ́n náà wàá ṣó talent ẹ. yes nǹkan yẹn ló mú mi náà lára dé Abẹ́òkúta tí mo wà yìí tí n bá ní ṣòwò nìkan tí olórin 10 bá wà ń bẹ̀ mo máa jẹ́ kí àwọn 10 yẹn kọrin tán kí n tó kọrin ní táìmù kan wọ́n máa affect mi gbogbo àwọn tí ọkọ̀ náwó gidi fún mi wọ́n máa ti lọ látara àwọn tí wọ́n ń kọ orin yẹn lọ́wọ́ yẹn so later mo wọ́n wò pé kí ló ṣe okay jẹ́ ká stop ẹ̀ tá a bá ti ṣe tán ká máa jẹ́ kó kọrin but lẹ́gbàá yìí tó bá dé agbo olórin kan ifun tó bá ń kí wọn gan wọ́n fẹ́ lè má kí ẹ yes torí ìjà kan ṣẹlẹ̀ láàrin èmi àti Alhaji Sulaiman Apeke. Àtúntì ti dé. Àtọ́dá ti dé Kọ́lá dé jòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kastnati á tó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kastnati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kastnati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́ bá ti yá ó ti yá. Ọ̀kan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé mo wà tí àwọn méjì tí mo ní mo rí ní Sábàkà night wọn. àwọn wo ṣolórin làwọn Alájà no promoter méjì. ok wọ́n náà fẹ́ promote mi. ìkọ́ wá ní kí n wá sẹ́kọ̀ọ́ mo wá lọ sẹ́kọ̀ọ́ mo lọ bá yẹn inú yẹn dùn ó ń láti pè wọ́n ní ìmọ̀ tó pè inú wọn pé àwọn ọmọ ìwádìí ọ̀fẹ́ kàlẹ́ sọ̀rọ̀ nípa ìnìkan inú yẹn dùn ó dẹ̀ fi mí sọ́dọ̀ àwọn èjìmá ẹ̀kọ́ mọ́ọ̀fù wọ́n ń ṣe ìyáza lórí jẹ́kìn ó dẹ̀ ra ọtí fún wọn pé ká máa ṣe fàájì lọ àdìyọ ń kọrin pẹ̀lú àwọn èjìmá ẹ̀kọ́ mọ́ọ̀fù wájọ́ ń kọrin bẹ̀ lórí ẹ̀ lọ́wọ́ pàtẹ́ mi wá ṣáà yẹn dé látọjà àjọ ṣe fàájì mọ́jú pàtẹ́ mi wá ṣáà dé Abẹ́òkúta wọ́n kàn nà mí ni wọ́n Alhaji Apeke kọ́lọ́bà mi forí jìn ẹ̀ṣẹ́ Saheed mánéjà wọn wọ́n nà mí wọ́n ní mo fẹ́ gba fáǹsì àwọn ó ti bẹ́ẹ̀ ni ló ní kí n wá ìgbà yẹn mo á sún sẹ́yìn fún wọn díẹ̀ nígbà yẹn náà ni Waskem tí fẹ́ promote mi ló ní òun ò ní lè promote mi mọ́ o wípé àwọn tó òun rí lọ́dọ̀ wọn òun sọ fún wọn pé òun fẹ́ promote mi wípé wọ́n sọ pé káwọn ṣe rẹ́kọ̀dù táwọn ń ṣe lọ́wọ́ tán káwọn wá ṣe rẹ́kọ̀dù fún kó sì ṣe ara ṣe tó bá wọn ó ṣùgbọ́n látara yẹn òun ní ṣe ọkọ̀ fún wọn tó lẹ́nu yẹn fi bínú kúrò ní industry wọn ló fi lọ gbé Ṣàmù Nokia jáde kọ́lọ́ forí jìn Ìyẹ̀bú Ṣàmù Nokia ní Ìkìjà lẹ́yìn yẹn fi lọ gbé Ṣàmù Nokia jáde ló tún fi ra irinṣẹ́ fún un so ìjà yẹn ni ó wá wà nílẹ̀ àkíntà síra wa kò pẹ́ Alhaji Jamaica Adádénú mo rí pósítà wọn mo wá rí pé ìkèrè plus mo wà play àwọn àti Cinderella níbi abẹ́gi ẹ̀ wọ́n kọ́ hall kan síbẹ̀ mo kàn wá promoter yẹn lọ mo ní kò ní possible kí ẹ ṣe show ní ìkèrè fún mi kí má sí nínú show yẹn o ó dẹ̀ accept mi ó dẹ̀ change poster yẹn ó dẹ̀ fi mí sínú ẹ̀ lọ́dún yẹn mo lọ síbẹ̀ mo ṣe show bí mo ṣe ń kó inú hall fáńjà títà à ń pe ọ̀gá wa kan ní Burújì àna ọmọ jù sí yẹn ni wá ní ọ̀nà kọrin gan ó bá mú 2020 náà páàkì kan ó wá ná fún un àbájọ lọ ṣe fàájì ó wá sọ pé ṣé mọ́tò yìí ṣé mo lè máa lo mọ́tò yìí mo ní mi lè máa lò ó ní kọ́kọ́rọ́ fún mi ó ní kí n máa lò lọ́dún yẹn lọ ó ní kan tí mo kọ pẹ̀lú Jamaica lórí stage yes mo tún wá ń wá promoter lọ mo wá ń lọ mo wá ń bọ̀ mo wá padà sí ọ́fíìsì promoter yẹn kò sọ ọkọ̀ tó dáa ó ní pé lọ ṣe promo wá bí wọ́n ṣe promo dé àwọn ṣe máa gbọ́ bóyá mo lè ṣe rẹ́kọ̀dù àbí mo lè ṣe rẹ́kọ̀dù ìrònú máa ń bá bọ̀ ojú mi kọ́rẹ́ lọ́wọ́ mo wá dọ́dọ̀ mo jù sí ní Ayédọ̀tun wọ́n ní kí ló ṣe mí mo wá ṣàlàyé fún wọn pé promoter kan ló ní kí n wá
wá ní àwọn tẹ̀lé ṣe rẹ́kọ̀dù fún mi o jẹ́ kí n pe Jamaica náà ó kàn mú fóònù ó pe Alhaji Jamaica ara rẹ̀ ó fi speaker Alhaji Jamaica ọmọ tó yẹ ṣe show last week yẹn ọmọ yẹn fẹ́ ṣe rẹ́kọ̀dù fún Jamaica ní kò ṣe ọmọ Amẹ́ríkà ni ní ọdún yẹn ni Alhaji Abdulkabir Salatu tí wọ́n jẹ́ ultimate producer wọ́n wà lábúlé ọ̀tún lọ́dún yẹn náà ọdún alẹ́ ọjọ́ tí promoter yẹn ọmọ jù sí yẹn tó pe Jamaica alẹ́ ọjọ́ yẹn la dé ọ̀dọ̀ Salatu lọ sanwó wọ́n á wò pé ìyẹn tí mo mọ̀ lọ́sẹ̀ kan tí mi tẹ ìbásọ̀rọ̀ rí ní oníkan promote mi lógún mi jáde mo ìbẹ̀ sí tẹ̀lé Jamaica rẹ̀ bí mi ṣe sasa pé mọ́ni àwọn akọni búra wa ní ọdún yẹn tí wọ́n máa pe abọ́kẹ́ síbi kan lónìí ìjọ kejì ló máa pè mí síbẹ̀ tó bá pè mí síbi kan lónìí ìjọ kejì àwọn akọkọ́ síbẹ̀ tó lọ́tọ̀ mọ̀ pé ọjà yẹn ń ta gbà yẹn gan now B&D hotel tó wà ní after first point wọ́n ti ṣe pósítà gan New Year Apeke àtàwọn kan ìgbà tí ẹnìkan ní kò tí pé àtìkọ́ rí kàlùtù pé ó máa dùn so Apeke bá pílẹ̀ ní ìjọ New Year èdè máa pílẹ̀ ìjọ kejì New Year Apeke bá pílẹ̀ ìjọ Christmas Apeke máa pílẹ̀ ìjọ kejì Christmas ọjà yẹn ń ta a máa sọ̀rọ̀ sọ́dọ̀ àgbọn so later mo wá ṣe right way rẹ́kọ̀dù ní àpè right way tí mo fi kí Alhaji Shefa Alao àwọn ni mo ṣe fún ẹnìkan sọ pé àwọn ni mo kì ní side 2 pẹ̀lú àwọn méjì délẹ̀ ilẹ̀ kọ́ ní sí Aláyọ̀ sọ pé mo á pa Aláyọ̀ pé kó wá kọrin fún mi Aláyọ̀ nínú pé Alhaji Shefa Alao náà ló máa bá mi ṣe kí jẹ́ ká lọ sí ọ̀dọ̀ wọn àti lọ invite Alhaji wọ́n dẹ̀ wà inú mi dùn ìjọ kejì ìnira mọ́tò Alhaji Shefa Alao gbogbo owó tó pa ní lọ́ọ̀ṣì yẹn èmi náà kò fún wọn gba wọn mọ́ nira bẹ́ẹ̀ ọtún fún wa lówó sí i ìjọ kejì ìnira mọ́tò Alhaji Apeke ṣe lọ́ọ̀ṣì náà kò ṣùpá bá gbowó fún wọn wọ́n fi ra mọ́tò so ìlú àrò pé ẹni tayọ ń fa ọ̀rọ̀ wọ́n ti ra mọ́tò fún àti kémi náà wá tiraka kí n ra mọ́tò yẹn ẹ̀yin náà bá pe Shefiu ní ọ̀sán bí Alhaji tèmi kankan fúnra mi Shefa Alao ọ̀dẹ̀ pàwọ́ Apeke pòṣùpá ìní pàlàwò mo play ní ọba ìdá òkú jọ yẹn àwọn fans wa kan torí gbogbo olórin ẹgbẹ́ yìí fans kan náà ló gbá ní bẹ́ẹ̀ni ibi kan náà ni fans wa kan wá sí party yẹn wà séńjì wa pọ̀ wọ́n tó bá di Friday Thursday Wednesday ni mo play ní ọba ìdá òkú wọ́n tó bá di Friday kí wọ́n bá wọn ní ọ́fíìsì mo kàn rí kọ́ lọ́wọ́ láyé yẹn pé ṣé mi wá mọ́ ni mo ní túnbọ̀ mo kàn lọ ni àti mo débẹ̀ wọ́n ní kí ni kọ́ fún mi mo ní yogurt àti stout òkè wọ́n fún mi ní yogurt àti stout òun ni mo mú lọ́wọ́ ni Alhaji Sulaiman Aboki ló drive mọ́tò wọlé àtò drive mọ́tò wọlé ó park ó ń play orin wọ́n bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ ó ṣàtàsí mi ṣá meanwhile wọ́n play MP kan bẹ̀ orin tó ń kọ lọ́wọ́ kí ni tí mo máa ga kí ni tí mo máa ga orin Paso ló ń kọ èmi dẹ̀ kọ́ ni mo play orin mo bá orin yẹn lẹ́nu wọn àwọn náà bá orin yẹn nínú MP ni ó wá rò pé mi ni mo play orin yẹn wá ní ọ̀sán àwọn wúlẹ̀ bọ̀ mi ò dáhùn Nọ́jímù àmọ́ orí adé àdàbí táwọn bá robi sí mi èmi kò Shefa Alao mi ò pé àwọn tó ti wá gbé mi ga ju àwọn lọ báyìí ni ó ṣáà promise àwọn 50,000 níjọ́ lọ́ọ̀ṣì àwọn kò ṣáà fáwọn mo ní kí ló kàn mí bẹ́ẹ̀ ó gbá mi létí bẹ́ẹ̀ ni tó fa ìjà ìṣẹ́ nìyẹn ó gbá mi létí bẹ́ẹ̀ ni àṣé ìbáyé ń drag ọ̀rọ̀ yẹn ìkan nínú àwọn fans àlọ́bá ń bẹ̀rẹ̀ ti pé Alhaji Dantumu pé Kàlẹ́tù àti Alhaji Sule ń fa kọ̀ọ̀kan sí o Kàlẹ́tù ò jẹ̀bi o so pé máa gbá mi létí yẹn ní sá lórí àwọn mẹ́rin èmi nìkan ni èmi sá bí tí mo wá sá sí yẹn ni mo ti ń ronú pé iṣẹ́ fújì bí tí mo wà yìí ibi tí mo yàn mọ́ tí mo face in school tí wọ́n máa ń pè mí ní kúngbọ́mọ́rin mo fura gbà yẹn ní school tí mo wà orin sẹ́sọ mi di R&D ok mo kàn jáde níta wọ́n fẹ́ ṣẹlẹ̀ kejì bí fẹ́ ṣẹlẹ̀ kejì yẹn ìlú kọ̀ọ̀tẹ̀ stop ẹlẹ́kejì mo jẹ́ iná kan jáde ni. ẹgbà pé kí lẹ́sẹ̀. ẹ̀ǹgbà tí wọ́n ti gbá mi létí mo ti sá wọ́n tún ń wúlẹ̀ wọ́n rò pé ọ̀rọ̀ fújì ò lọ bẹ́ẹ̀ jẹ́ kí n dúró nǹkan fẹ́ ṣẹlẹ̀ káyọ̀ kó ṣẹlẹ̀ mo lè dúró wọ́n tún gbé ọwọ́ ẹ wá mo hang yẹn mo release wọ́n lè receive ẹ̀ wọ́n ṣubú wọ́n dìde wọ́n ṣubú wọ́n dìde. àwọn tó fẹ́ súnmọ́ mi wọ́n ṣàmù sí àtàn wọ́n sọ sí wọn wọ́n scatter wọ́n gbà ní wọn kàn sá lónìí. ìrọ̀lẹ́jọ́ yẹn ló wá sílé mi ọ̀pọ̀ gan-an. ìyẹn ti tó bí ọdún mélòó. 2016. ìyẹn ni bí ahọ́n àtẹnu máa ń ẹ tẹ̀lé Apeke létà Jamaica. látara àwọn àtàwọn wù mú kúrò níbẹ̀ fọlọ pátápátá. lẹ wá tẹ̀lé Jamaica. àwọn Jamaica dáadé ló ti mo wá rí àánú gbà lọ́dọ̀ wọn mo wá tẹ̀lé. kásá ok nítorí tí màá tẹ̀lé ọ̀gá kan tí kò bá ti tó bá ti tẹ̀lé ọ̀gá yẹn fún bí ọdún mẹ́wàá tó ti ní láárí níbẹ̀ ẹni iṣẹ́ gbogbo iṣẹ́ náà ni o lè kúrò níbẹ̀. láwọn àsìkò kan mo rí lórí
game kan tó máa ń ṣe lórí Fuji ní trophy àbí mo rí ní Gobek mo ń rò pé Calypso wọ bí ẹ ti ẹ ń struggle báwo lè ṣe tẹ́ fi lè meet up pẹ̀lú kíní ẹ̀ because mo rò pé náà àwọn olórin Abẹ́òkúta yìí mélòó lára Abẹ́òkúta tán kó síbẹ̀. Gbogbo ara ṣe competition ni mo wà nílé ní kọ́ọ̀lù wọlé pé àwọn Gobek bẹ̀rẹ̀ competition wọn ò lè sọ fún mi gbogbo wọn ti lọ sọ́hùn gbàtí mo débẹ̀ ní ìwẹ̀ Kampala tí mo wọ̀ débẹ̀ àwọn ọ̀tá débẹ̀ gbogbo olórin wà bẹ́ẹ̀ apẹ́kẹ́ wà bẹ́ẹ̀ Alhaji Lando wà bẹ́ẹ̀ wọ́n ṣàpọ̀ ṣá Lagos State táwọn bẹ́ẹ̀ àwọn wọlé kọ̀ọ̀kan ni à ń kọrin àwọn wọlé à ń kọrin àtọ́ máa pè jáde lọ́wọ́ àpò first wọ́n pè orí adé Calypso wọ́n ní mi ní first Lagos State. Ní gbogbo àwọn onífújì tó wà ń bẹ̀ àwọn onífújì tó wà ń bẹ̀ tó mélòó. One word Lagos State lásán one word bí i 75 sí 80. Èèpà. So wọ́n ní mi ní mo ṣe. So gbogbo 75 yẹn ló dẹ̀ kọrin. Bẹ́ẹ̀ni torí audition ni wọ́n ṣe. Calypso náà mú. Wọ́n mú mi ṣe first wọ́n mú second wọ́n dẹ̀ mú third. Ta ni second. Wọ́n mú máa kan Sango-Olu wà. Ok mo ti mọ́ yẹn second. Wọ́n wá padà mú Sure Boy wọ́n fi ṣe third wọ́n jẹ́ àwọn tó kù. So wọ́n gbà gbọ́ pé Alhaji Lando nínú episode yẹn gangan Alhaji Lando ló padà gba second throughout the world. Àkọ́kọ́ Alhaji Lando sọ pé ó ju àwọn wípé wọ́n já àwọn pé àwọn òdìsọ́ fún Calypso tó fi wá bẹ̀ wípé ó ṣe wá já àwọn wá lọ bá àwọn Baby Barrister kọ́ ló ń fọ̀rọ̀ kẹ́ wọn wípé ó ju àwọn táwọn ṣe lè ṣe sí wọ́n wá ní kọ́ lọ ṣe níbàdàn àwọn amú wọn bàdàn èmi ò kà yẹn mọ̀ èmi ò kà mọ̀ pé Alhaji Lando máa ṣe second èmi ò kà mọ̀ lọ́dọ̀ tèmi mò ń sọ nítorí wọ́n ti já already. Nítorí nígbà tí a ń lọ stage tá ń lọ stage ní ọkàn òbí wa dé Àkúrẹ́ yẹn kọ̀ọ̀kan ní méjì ọkàn ló tó wọ́n lè já mi. So wọ́n fọ́ pé wọ́n padà bọ́lá nígbà wọn fi ẹni tó ti já ṣé tí àwọn Premier League bá ń play cup tí Chelsea bá já tó tún lè padà sínú league wọn ni omi rẹ̀ lè pèsè ìfúnpá tí mo dọ́wọ́ nǹkan mi kí Lando mo fẹ́ wọn nínú wọn torí Alhaji Lando lọ pé gbogbo òun lórí ọ̀hún nìkan. Wáyé pé èmi wọ́n ṣe first níbẹ̀ so the next thing tá lọ ṣe next thing tá ṣe mo kàn rí pé wọ́n máa pàdé lákùrẹ́ mo kàn bá Alhaji Lando lákùrẹ́ ní ìwé ti já lọ́dúnṣàn wọ́n náà wọ́n ṣe ń bàdàn rẹ̀ òkè wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wọn tó fi wọn dé final wọ́n fi fún wọn ní second. Bọ̀ táwọn gbọ́ ni pé wọ́n jẹ́ òdì pẹ̀lú àwọn judges yẹn nítorí àwọn kan ṣòro ń judge wa lọ títí nígbà ẹlẹ́ẹ̀kejì náà mo padà ṣe o tí mo padà ṣe yẹn kò sẹ́ni tó lè ṣe ní Ogun State. Kò sí nínú gbogbo ní Fuji nítorí pé a ṣe ti ta gbagba àrọ́wọ́ mu káwá ṣe tinú kóòrù kò sẹ́ni tó lè ṣe ìwọ nìkan ló máa lọ pẹ̀lú tiẹ̀ àwọn beat wà lọ́tọ̀ máa face crowd báyìí nínú studio ẹ ti fi ètò ìyẹn mo ṣe last tó ń ṣe wá ní orí GoTv tó ń ṣe wá ní Africa Magic yẹn. Jẹ́dẹ̀ ṣe dáadáa ń bẹ̀. Ìyẹn nínú àwọn 500 mo wọ top 12. Wow. So but ìyẹn náà ó ti ní àwọn tó fẹ́ lò ọ̀gbọ̀n ọ̀ṣọ́ wa tí ọ̀gbọ̀n tó kò dérí wọ́n gbé wa débẹ̀ Africa Magic on city Sun City so wáyé ló mọ̀ pé àlùtò ọ̀ṣọ́ mi Sun City lẹ́yìn Alhaji Ṣèbánu àwọn Adékúnlé ó lójú olórin tí wọ́n ṣe Sun City àti Africa Magic Lagos State. So mo dúpẹ́ fọlọ́run pé mo lè ṣe rí yẹn mú mo lè ṣe ní rẹ́kọ̀dù ní Nàìjíríà lórí. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Now record mélòó lẹ ṣe. Mo ṣe rẹ́kọ̀dù 4. Èwo làkọ́kọ́. Alákọ̀ọ́kọ́ Bomb Blaster. Kí lẹ kọ́ ń bẹ̀. Bomb blaster yakayaka fáwọn ẹni àwọn ọ̀tá mi torí bí tó fojú sí ẹ̀yà ọ̀nà gbábẹ́ lọ wọ́n ti rọpa onílé mókè irọ́ ni wọ́n pa
ọ̀nà ara ṣálọ́lọ́hún gba ìgbà wọn lẹ́nu. tẹ ṣe second record yẹn sọ́dọ̀ Jamaica ẹ ti dọ́dọ̀ Jamaica. àtijọ́ àwọn olóòlà yìí Jamaica gbà yìí. mo fi ilẹ̀ ó yá kí ni third one. third one ni mo pè ní right way eléyìí tí mo fi ra mọ́tò sí alájí ok ṣálọ́lọ́hún. èwo wá ní fourth one. fourth one ni achievement tí mo pè alájí Táyé Currency láti Ìbàdàn. ok now iṣẹ́ fújì yẹn kí lè rí ṣiṣẹ́ fújì these days gẹ́gẹ́ bí onífújì àti rírí yín káàkiri lọ́tún lósì. iṣẹ́ fújì yẹn lásìkò tá a wà yìí ó need kéèyàn tún put more effort kéèyàn wá nǹkan tí àwọn ọmọ tí ì ṣe kéèyàn fi sínú fújì torí bí fújì ṣe ń lọ sìn àwọn tí wọ́n educate tí wọ́n náwó lọ́wọ́ gidi wọn fẹ́ gbọ́ fújì mọ́ àfi kí káwọn ní fújì ká múra tí mi ṣe ní fújì torí ẹ̀ ní àsìkò yìí tí máa ń kọrin mo lè kọ́ jùjú mo lè kọ́ hip hop sínú fújì mi kí iṣẹ́ àwọn máa ṣe kó máa blend mọ́ ọkọ̀ táwọn èèyàn ń ṣe ń gbòòrò nítorí tẹ bá wo online social media ẹ máa rá àwọn oníjù yẹn bọ́yé ń ṣe bọ́yé ń dára tẹ bá dẹ̀ wo púpọ̀ nínú wọn orin fújì ló máa ń kọ tó bá dé pàtí tó fẹ́ ṣe show but wọ́n ti ń mú ọkọ̀ wá sọ pé nǹkan yẹn èmi kan ti máa ń wò ó rí máa ń wú mi pé fẹ́ ṣe nǹkan yẹn but owó ni láì ní sponsora kò sí nǹkan tí àwọn tẹ́ ẹ̀rí tó ń pọ̀ jùjú yẹn àwọn ṣọ́ọ̀ṣì wọn wọ́n sponsor wọn tẹ bá wo àyùbá bí wọ́n ṣe ń kọrin ẹ máa rí pé kò sábà sí olórin tó kọrin bí wọn tá bá wo social media ń sìn Aláàjì Ọ̀sáyìndé wọ́n máa nọmọ rẹpẹtẹ gan ni o tí wọ́n dẹ̀ mú tó ń kọrin Aláàjì Òṣùpá wọ́n nọmọ rẹpẹtẹ tó ń kọrin tó jọ Pasuma nọmọ tó jọ Currency nọmọ tó jọ Àlùkò nọmọ tó jọ àyùbá mi bí àní mi tẹ́ rí méjì àbí mẹ́ta kan ṣẹ̀fí nǹkan Aláàjì Òṣùpá ọ̀pọ̀ gan ni o Àkànmú Gàfárì lówó dẹ̀ ní owó lè dìrò kò tó bá ń kọrin Aláàjì náà ló ń kọrin ìmọ̀ràn tí mi lè gba àwọn tó bá nífẹ̀ẹ́ sí fújì ni pé olórin tẹ bá nífẹ̀ẹ́ sí tó ń kọ fújì tó bá ní support kọ́ máa support kọ́ dẹ̀ máa share brain pẹ̀lú wọn ẹlòmíì dẹ̀rẹ̀ kò lórí lọ́wọ́ bíi tiwa yìí àwọn ẹni tó máa ràn wá lọ́wọ́ but ọkọ̀ wisdom wà tá lè fi ṣe nǹkan ọpọlọ wà but ẹ̀pà ọgbọ́n. irú ẹ̀pà wo ṣé láti gbé record jáde. no record ọ̀tọ̀ social media something tó ń ṣe é sìn bíi ká ya kámẹ́rà ká gbà nínú studio ẹ wo Alhaji Isiaq Okumo aláṣẹ YSFM yẹn wọ́n ṣí studio kan sìn studio yẹn a lè lọbẹ̀ ká kó báńdì lọ ká kó kámẹ́rà báyìí lọ ká kọrin tí a bá ṣe tán wọn edit tó máa dà sọ́nù láì tí a máa kọrin tó yàtọ̀ kò ní jẹ́ orin yamayama a máa ti compose orin gidi olórin kan kọrin olórin wa lọ súwà o kò sí èyí tó lè kọrin tó fa kíkí gbogbo ayé ló dé olórin yìí o àtàwọn máa ta mọ̀ lórí tí wọ́n kọ́ fọwọ́lágbà tẹ́rí bá fagbà ibi ayé ń lọ ibi orin ń lọ ní sẹ́yìn máa tójú sú mi so ibi tó ní lọ́sìn kò sí ní lẹ́fún àwọn ẹ̀rí fúra kọ́ máa gbórin mọ́ so tí ẹ bá jókòó pàtí kan táyì ń gbọ́ orin tó bá jẹ́ fújì ló ń kọ tó bá make sense lójú yín ẹ lè dìde kẹ́ náwó fún but tí ò bá make sense tó kàn ń kọ káṣà ṣe nǹkan gidi lẹ́ ń sọ yẹn now Calypso bá ṣe ń round up yẹn nílùú Ẹ̀gbá yìí sìn olórin wo lẹ lè bẹ̀rù láti face. àwọn ò ní òròpó wà ní kó máa kọ ká tó kọrin 100 kámẹ́rà máa ti full so. ó pọ̀ nílẹ̀ gan nìyẹn o. ní ògbó yìí jẹ́ nìyẹn ká tó kọrin 100 àwọn náà mọ̀. àwọn náà mọ̀. àwọn olórin yẹn náà mọ̀ gbogbo wọn. pé orin so àwọn náà ń kọrin o. ó ti yé mi. àwọn ẹgbẹ́ mi ń kọrin èmi náà ń kọrin ṣùgbọ́n orin jura wọn lọ ẹ máa ń fi ìtàn wéra wọn so àwọn náà máa kọrin nínú àkọrin. fẹ́lẹ̀ fèsì Landoma. ọ̀gá ni wọ́n àwọn náà mọ̀ pé ọmọ wọn náà gbólẹ́nu. ó gbólẹ́nu. Sẹ̀mí Ìlọ̀rí ńkọ́ kọ́lọ́ ń foríjì wọn. ọlọ́ba ń foríjì wọn. àmín mọ̀mọ̀ báwo ni àjọṣepọ̀ olówà láàrin torí ńgbà yẹn mo rí pé pẹ̀lú ẹni tó bá mi sọ̀rọ̀ Sẹ̀mí Ìlọ̀rí. wọ́n ló ṣẹlẹ̀ ni pé kò sí àjọṣepọ̀ láàrin wa náà tó jẹ́ pé wọ́n area mi náà ń gbé so mo lè ti gbọ́ pé wọ́n ti fìgbà kan blow wọ́n ti rí nígbà kan ìgbà yẹn àwọn ò tí di sí music industry nígbà yẹn so mo wá rí bó ṣe wà ń sìn wọ́n á wò pé tí wọ́n bá jókòó báyìí tó bá ń kọrin nǹkan tó káà máa ṣe bí àjọ wa ní bá àbáyà kan jókòó à ń ṣe fàájì tó bá débẹ̀ wọ́n kàn máa kọrin tó bá ń kọrin orí mi máa ń wú pé tó bá lè ṣe ẹni tó lè help support. àbí àwọn èèyàn ṣe ń wò wá ń sìn all over the world bóyá wọ́n fẹ́ ní event kan tí wọ́n wá nídìí ẹ máa ń ṣeré ìta gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín àti gbogbo social media handle yín táwọn èèyàn lè get yín sí. orí adé lórúkọ mi adé lórúkọ mi wọ́n padà ìjọba gbọ́dọ̀ la
orí adé lórúkọ mi adé wà lórúkọ mi ń padà ìjọba gbọdọ̀la orúkọ tèmi ni Najim Amao orí adé people actually call me Calypso Fuji. So number tẹ̀lé pèmí sí both call and WhatsApp 08052337156. lẹ́ẹ̀kan sí 08052337156. ẹ ṣé social media handle yín kọ́. Calypso Fuji orí adé Calypso Fuji. ẹ máa mú Calypso lọ yín sọ yín Calypso ni. No, Calypso means song orin ni Calypso. Ok ọtí kan náà wà tó ń jẹ́ bẹ́ẹ̀. alájí ìṣẹ̀fà làwọn kan tó máa ń pè mí orin náà ń pè mí. ọtí kan náà wà tó ń jẹ́ wọ́n máa ń Calypso. pe dáàdi wa ní bàbá oko wọn kì í ṣàbókò alájí ìṣẹ̀fà làwọn adékúnlé wọ́n mọ̀ wí o mo kàn tẹ́ lọ kí wọ́n jọ kan ní orin pàtí mo wá délé mo wá lọ dúpin mú kí ṣé pé bàbá yìí wọ́n kàn ń parọ́ pé ọmọ oko làwọn yìí àṣé wọ́n mọ mí ní Calypso yẹn gọ́gọ́gọ́gọ́ Calypso means orin music ni. bọ̀tọ̀ tí kan náà ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n tí yẹn wọ́n wà òkọ́ ṣe wọ́n wò pé káwọn sọ orúkọ tó dùn fún wọn. kó má jẹ́ torí a ti pàdé olórin kan tó ń jẹ́ Bullet. torí tẹ bá wọnú Calypso yẹn ẹ máa rí obìnrin kan tó ń jó. So àwọn tó ṣe tí yẹn wò pé kí orúkọ wọn làwọn lè sọ ọtí tó lè gbìn. kódà ẹ fún wa lórin bá a ṣe ń kádìí ẹ̀ báyìí. orí adé lórúkọ tèmi Calypso Amao ọmọ ńlá Calypso Fuji tó ń sọ bàbá ọgbọ́n ẹgbọ́ Najim Amao mo tún ti lé orin náà mi wọ́n kọ́ mi ní kéwú nílé kéwú adé mo kàwé mo pàṣẹ ibẹ̀ o ìwé àti kéwú wá wúlò fún mi ṣe rí pé orin lọ́nà mi. gbogbo ẹni gbọ́ mi sétí orí adé Calypso mi ò ní jọra mi lójú Mr. Calypso ẹ ṣé mo dúpẹ́. èwo làtẹ̀lẹ́gà tó fi wọ àgbókò látàgbó òkò tó fi wọ ìjàyè ń bẹ̀ yẹn láfẹ́ wá gan ṣáàjẹ́ ẹ̀ lọ́ba wọlé ẹ mọ̀ pé ajá tó lẹ́nu ìlẹ́yìn àpamọ́ kí ẹ wò mí ó ẹjẹ́ tó lẹ́nu ìlẹ́yìn àpamọ́ kí ó ajá tó lẹ́nu ìlẹ́yìn àpamọ́ kí gbogbo ọ̀tá mi ẹjẹ́ lọ wábi jòkó sí torí ọ̀nà tuntun tí mo bá yọ èyí ó lè kú ẹni ò bá fún mi lọ́wọ́ tèmi àtẹ̀lé torí bí tẹ́tí lérò pé mi ò lè dé ṣótán ọlọ́run ti ṣe mo tún jù bẹ́ẹ̀ lọ ṣó wáyé kí wọ́n tún lọ gbé gidi lọ ìlara lọ́ṣẹ́ àmọ́ èmi ò tiẹ̀ rí ẹ̀rù gan nítorí àwọn ìdíyẹ tá a gbẹ̀mí lẹ́nu ẹ̀ wọ́n á já poró kí ni káwá wí olórí ìyẹn owó sú mi wọn ò lérò pé mo tún lè gbọ́ ọ̀nà ara yọ sí wọn ọwọ́ ń sá kìjokìjo ẹ̀rù yìí pọ́nrọ́gbò ẹ wò mí ètò yìí dágbọ́n ètò yìí lékú Katsina Sugar ni ẹ máa gbọ́ Calypso kẹ́ máa wò post social media lórí TikTok gan-an ṣáàtì tẹ Katsina Sugar lórí Facebook ni tẹ Katsina Sugar lórí Instagram ni tẹ Katsina Sugar ó máa gbé wá ó máa rí lóko yẹn ó máa gbé wá ó máa rí lóko yẹn tó bá ti rí lóko kò tẹ̀ síbẹ̀ sẹ́ o gbogbo ohun tó lọ nínú afẹ́fẹ́ Calypso gbogbo ẹ̀ ló máa rí bẹ̀rẹ̀ Calypso ló ń sọ ẹ̀ Katsina Sugar ẹ máa gbọ́ o Katsina Sugar ẹ máa gbọ́ ẹ gbọ́ oyin ṣàníyàn ní ìtàn ó dùn bí oyin Katsina Sugar ẹ máa gbọ́ oyin ṣàníyàn ní ìtayé wò. Katsina Sugar ẹ ṣé gan orí adé Calypso thank you very much sir. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.